Mashallah ẹnìkan fẹ́ ṣe ìnáwó ìkan lára àwọn ọ̀rẹ́ rẹ̀ bá pè ẹlú ọ̀rẹ́ mi onítèmi ọ̀rọ̀ rẹ̀ ti dayọ̀ kí ló rí ìnáwó tá a fẹ́ ṣe yìí mo wà lọ́dọ̀ gómìnà pínlẹ̀ wa báyìí mo sọ fún wọn láwọn òde bẹ́ẹ̀ gómìnà bá gba fóònù ẹ̀ló yóò dáa fún iṣẹ́ dáadáa ní ẹkú palẹ̀ mọ́ o ọlọ́ọ̀bà ṣe lágbára ọlọ́yìn mi gómìnà wọn ò débẹ̀ tí n bá wá wáyé nílò ju bí 30 minutes lọ ẹ dákun ẹ wo ìdùnnú tí ó wà lára ẹni náà pé èmi mẹ́sẹ̀ náwó gómìnà pínlẹ̀ wa ń bọ̀ wá àjẹyẹ yóò wá tún ìpalẹ̀mọ́ sí yóò tún ìpalẹ̀mọ́ sí ẹ dákun eléré wo ni ó wà ẹ dákun tẹ́tí wo là á gbà spíkà ńláńláńlá ètè rọ́ọ̀gì kalẹ̀ bolombolom àwọn dẹkorétọ̀ wàá lè wà báyàn just 30 minutes ní gómìnà olò because yóò bu ìkóyàn èyẹ tó ti soríire gómìnà wa rí àpọ́nlé torí káàdì lókè kásàríyá ó yọrí tó ń jẹ lọ ó wá rí àwọn ìpalẹ̀mọ́ tẹ́ ẹ ṣe fún látọ̀ọ̀kan tó ti dé títí tó fi dé ó tún wá rí bẹ́ẹ̀ ṣe túnjúká bínú yìí ṣe dùn bára yìí ṣe yá sí bẹ́ẹ̀ lọ́dún lẹ́sẹ̀ náwó mi lọ́dún tó ń bọ̀ gómìnà wà kódà tó bá jẹ́ pé ìyí tí ń mú bọ̀ tẹ́lẹ̀ káwọn kí ó fẹ́ gbìn lówó bóyá bí just only 100,000 ó lè sọ di 200 torí pé ìpalẹ̀mọ́ tẹ́ ẹ ṣe fún ẹ ṣe kóríyá fún inú rí ó dùn ẹ wá wo ordinary èèyàn lásán gómìnà nu ó ẹ wá wo ọlọ́run kọ́ ló wá ránṣẹ́ nǹkan sí àgbẹ̀ èmi ọlọ́run ọba mo tarí Ramadan sí pé kó wá Ramadan oṣù yìí ni tó ju tèèyàn lọ oṣù àpọ́nlé ni oṣù ìkẹ́ni oṣù gẹ̀ni oṣù tó jẹ́ pé ẹni tó bá wà inú gbèkùn tẹ́lẹ̀ ọlọ́run túlẹ̀ ẹni tó bá jẹ́ ẹrú tẹ́lẹ̀ ọlọ́run sọ̀dọ̀ ọmọ èké ò nífẹ̀ẹ́ àgbàlagbà ò nífẹ̀ẹ́ ọmọ kékeré oṣù tó jẹ́ pé wọ́n ìmọ̀ irú ẹ̀ṣẹ̀ tó fẹ́ ṣe ọlọ́run bá tó wá sí kíkọ́ ọlọ́run ló gbọ́ òru kan tó ń bẹ nú oṣù náà òru tó jẹ́ pé máa ń so orí ibùdó oríire ni lórúkọ náà tánà zẹlẹmọ láì kẹtù ọrùn òfin yà bí ìdíni rọbì mi kò amúrí sálámù ní yàtá àmọtìlá ilẹ̀ fàjẹ Masha Allah Ramadan ló wá dé kí ni palẹ̀mọ́ rẹ yé ẹ bá ń palẹ̀mọ́ fàlejò tó fẹ́ wọlé tó bá ń bọ̀ wá bí kò máa wọlé tó bá wọlé tán bí kò máa jáde ní eva mọ́ríyá bá ń fi ga Maria bá mi ga ya Ramadan jẹ́ wá kankan márùn kan fún ọ tó yẹ pé tó o bá palẹ̀mọ́ rẹ kalẹ̀ fún Ramadan Masha Allah tó bá yẹ pé oríire mẹ́wàá péré níbẹ̀ tẹ́lẹ̀ fún ọlọ́run tí ó ṣe fún ọlọ́dún yìí ọlọ́run lè sọ 100 àkọ́kọ́ ń bẹ̀ jẹ́ kínú rí ó dùn pé Ramadan ń bọ̀ ẹlòmíì wà ní ọ̀fọ̀ báyìí Ramadan mo mọ̀ dára ìwà ní ilé jẹun ìní lè súnmọ́bì ìní lè mutí ẹlòmíì ò máa sọkún rẹ̀ nígbà tó ríire ń bọ̀ wá Ramadan ò ní póríire kan o àmọ́ jẹ́nu rí ó máa dùn káàrí ó máa yá kọ́ ọmọdé pé Ramadan ń bọ̀ mùsùlùmí kẹmọ ọjọ́ kẹmọ yọ àwẹ̀ tó jẹ́ pé ẹlẹ́sìn mi gẹ́mọ ń bá wa gbà nígbà tí a mọ rírì oore ti mẹ́mẹ́ àkọ́kọ́ nù palẹ̀ mọ́ ìdùnnú pé Ramadan ń bọ̀ ẹlẹ́ẹ̀kejì lára tí Ramadan wà fẹ́ ni àwẹ̀ tó ọjẹ́ tẹ́lẹ̀ dákun torí Ọlọ́run rí pọ̀ ọ̀sán o bẹ́ẹ̀ ló lọ jẹ 5 mẹ́ta 6 ọwọ́ ajẹ́ látọ̀dún tó lọ àwẹ̀ gómìnà lérò pé ọ̀ síríọ̀sì ni Ọlọ́run fún ọ lẹ́mìí Ọlọ́run fún ọ ní ìfọ̀kànbalẹ̀ ọlọ́dọ̀ ọ̀làmọ́ àwọn tó máa rún kí tó máa wẹ̀ gbà tó máa dáadáa ṣe tó máa ṣàkáyọ wọ́n bẹnu sàárè látọ̀dún tó lọ ọlọ́wà pa ọ́ ọlọ́fìyà jí ọ́ ọlọ́gbẹ̀mí rẹ̀ ọ̀wá lè dúpẹ́ ọwá jẹ àwẹ̀ 3 2 5 7 ọ̀wá san tí Ramadan mi fi dé 365 days inú Ọlọ́run lè dùn kọ́ jẹ àwẹ̀ kalẹ̀ kó bá wẹ̀ mẹ́ ẹlẹ́ẹ̀kẹta mẹ́jẹ tó já ọ tán inú ilé yẹ̀yẹ́ máa tó ṣe Ramadan ń bọ̀ ọ̀wá ń gbẹ kódà tó bá lówó láti kun ilé rẹ̀ nítorí àwẹ̀ kọ́ ohun tó lóò ṣe fún ọ àwọn yẹn lè pọ̀ ọgọ̀ ni wọ́n ẹ̀ máa tó lè ṣe yes mo tún ṣe nítorí Ramadan bọ́ọ̀ bá lówó àti kun ìwọ gbà kọ́ fọ́ kó neat torí pé ọba tó fẹ́ gbà kan lọ́wọ́ rẹ̀ iná látọ́ yìí ọba tó mọ́ ni kò dẹ̀ ní fún ọ ní ìkẹtọ́ ọba jẹ́ni tó mọ́ sọ̀rọ̀ pé ìmọ̀ tó ń léde kọ́ gbọ́n bẹ́ẹ̀dì rẹ bẹ́ṣíìtì rẹ ọ̀fọ̀ náà ọtún gbogbo jàǹkáríwọ̀ ọtún ṣe ara pọ́n palẹ̀mọ́ fún Ramadan mashallah gbogbo tó ọwà máa jẹ tọ́wà máa mu tètè lọ pìpìà rẹ̀ pé kí mo fẹ́ jẹ ìgbàwo ní máa mu gì ìgbàwo ní mu tí ìgbàwo ní ṣe gbà ìgbàwo ní ṣe máa jí bó mo ti fẹ́ lọ máa gbọ́ tafsir bó mo ti fẹ́ máa ka Quran
àfẹ́ mi ò mọ Kùránì ká o ṣe bọ́ ọmọ fatia mashallah inú Ramadan náà tó bá ka fatia lásán ọlọ́run ìmọ̀jú fatia lọ ọwọ́ àyà just 15 or 30 minutes kalẹ̀ ọwọ́ sálọ̀ lọ́wọ́ jókòó bismillahir rahmanir rahim alhamdulillahi rabbil alamin arrahmanir rahim ọwọ́ kà fún 30 minutes lọ́sàn àwọn kà mọ́jẹ́ tó àdúrà rẹ ti gbà ara pọ̀ pípí àkàlẹ̀ fún Ramadan kó lè lómi níbi iṣẹ́ gan ó lè sọ pé ẹ bá ń fi àkókò lífù mi bá fi sínú Ramadan mashallah torí pé ń palẹ̀mọ́ fún Ramadan náà nù tó wá gbọ́ ẹ wo àwọn Saudi wọ́n wà lọ́wọ́ zaka tó fẹ́ yọ ó wà mọ́ pípí àríkalẹ̀ èlò mo ti ní lọ́dún yìí báwo máa ṣe yọ zaka wọ́n wà lọ kó kalẹ̀ èyí ò sọ̀rọ̀ inú Ramadan náà gbàgbé ọlọ́wàárí sóre fún ìlọ́gbọ̀n 70 lọ́lọ́ fi sóre fún bẹ́ẹ̀ ara pọ̀ ń palẹ̀mọ́ fún Ramadan bọ́ bá ṣe bẹ́ẹ̀ Ramadan ó bọ̀ láyé yóò bọ̀ láyé rẹ̀ yóò tó wá sóre fún ọ̀tún wa lórí gbà gbogbo wa kó Ọlọ́run dákun Ramadan tó kọjú iṣẹ́ yìí táyì náà kọjú ó súnmọ́ ẹni tí ò bá láyé ni ó jìnnà sẹ́ni tí ò ní bá láyé àtẹ̀mí àti Ọlọ́run dákun kàkẹ́ni tí ò bá láyé wàá gbọ́ lọ́dọọdún làwa máa pín oúnjẹ fún àwọn èèyàn pé ẹgbà ẹ lọ fi gbààwẹ̀ gbogbo ọjọ́ asámúlà máa ń ṣe tọdún tó lọ ó lé 500,000 táwọn èèyàn donate fún wa kó ẹni 1,000 mẹ́mẹ́ ẹni 5,000 mẹ́mẹ́ ẹni 50 ọlọ́dẹ̀ẹ̀dì wọ́n bẹ́ẹ̀ mo wá fẹ́ kó lé ní 1 million lọ́dún yìí lágbára Ọlọ́run ọba ogun ò ní mú ọ Ọlọ́run wọlá pọ̀ fẹ́ dùn yàn nínú Ọlọ́run bá dùn wọ́n náà nínú àkáǹtì náà mọ́ṣáláṣí ni 2040 53 75 26 2040 53 75 26 First Bank ni amúrúlá Islamic Dawa ni ó gbé wa tó bá rà tí last year òun náà lè ń wè bá a ṣe péré àwọn èèyàn ti ń fún wa lọ́dún yìí gan tọdún yìí ní ìwọ lè wá fi tiẹ̀ kó bó bá ṣe pé owó sẹ̀mú kan ló bá ká rà á báyìí pé owó pálí ṣúgà kan ló bá ká rà á báyìí pé owó míìkì kan ní ìwọ fi síbẹ̀ tó bá fi síbẹ̀ tán kó wá wọlé tọ́lọ́ wọn ṣe fún ọ ìdùnnú jẹ́ tiẹ̀ o ìdùnnú jẹ́ tèmi náà bọ́ọ̀ ṣe gbìyànjú láti dùn yẹn nù Ọlọ́run bá dùn wọn náà nínú àfa ìjẹ́jẹ́ àgbà ló kọ́ mi tó wá fi ránṣẹ́ sẹ́lòmíì kó lè wúlò fẹ́ lómi náà láti máa palẹ̀ mọ́ fún Ramadan oríire yín ò ní di ìbànújẹ́ yín Ọlọ́run máa ń sọ lóríire orí tèmi náà ò ní di ìbànújẹ́ o àfa ìjẹ́jẹ́ àgbà ló kọ́ mi o salamu alaikum.